ẹ dúró ná, ta ni Òjó oníṣekúṣe, ta ni Ọládẹ̀rín? Báwo ni Òjó oníṣekúṣe àti Ọládẹ̀rín ṣe rìnnà pàdé? Ìtàn wo ló rọ̀ mọ́ bí ìlú Ìlọrin ṣe ń jẹ́ Ìlọrin gan, àti pé ǹjẹ́ yìí mọ oko erin nílùú Ìlọrin? Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ àtúpalẹ̀ àbọ̀wádìí wa nípa ìtàn ìlú Ìlọrin láti ìbẹ̀rẹ̀ dé ìparí nínú fídíò yìí. Ó yá o, ẹ jẹ́ á lọ. Ọ̀tà sánsán gbogbo ènìyàn ẹ máa gbádùn ṣó. Ọ̀tà sánsán gbogbo ènìyàn ẹ máa gbádùn ṣó. Ọ̀tà sánsán gbogbo ènìyàn ẹ máa gbádùn ṣó. Ọ̀tà sánsán. Make I dey tell everybody turule. Rédíò kan wọ̀lú lórí ẹ̀rọ ayélujára Ọ̀tà sánsán ni ibi tá a ti ń ṣiṣẹ́ ìwádìí lórí ìmọ̀ ìjìnlẹ̀ ohun tó ti kọjá láwùjọ wa àti ká ṣèwádìí lórí gbogbo ohun tó ta kókó ìtàn ìlú kọ̀ọ̀kan ìtàn àṣà kọ̀ọ̀kan lórí Ọ̀tà sánsán láàsì tí máa gbọ́ orí yúùtùbù fẹsibúùkù lẹ́tì máa rí wa wò bí ìran gbogbo ohun tí bẹ́ẹ̀ pátápátá kò sí àṣà dànù níbẹ̀ ìwọ náà darapọ̀ mọ́ wa kó lè máa gbádùn ẹ̀ Ọ̀tà sánsán ní rédíò ọ̀hún jẹ́ ooo ẹ máa bá wa ká lọ Ọ̀tà sánsán gbogbo ènìyàn ẹ máa gbádùn ṣó Ọ̀tà sánsán. A kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá tí ẹ̀ dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì yìí. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Eléyìí tí a tún mú wá nínú fídíò yìí òun náà ni ìtàn ráńpẹ́ nípa ìlú Ìlọrin. Ohun tí a fẹ́ gbé yẹ̀wò ó ní bí orúkọ Ìlọrin gan bó ṣe jẹ jáde àti bí wọ́n ṣe ń pe Ìlọrin ní ìlú Ìlọrin gan. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó fi di wípé orúkọ Ìlọrin yìí ó di tí àwọn èèyàn mọ̀ tí wọ́n fi ń pe ìlú Ìlọrin. Ó tiẹ̀ jẹ́ wípé oríṣiríṣi ìtàn ni ó wà ní àkọsílẹ̀ àti eléyìí tó wà ní àtẹnudẹ́nu nípa ìtàn ìlú Ìlọrin, nípa bí ìlú Ìlọrin bó ṣe tẹ̀dó, nípa ẹni tó tẹ ìlú Ìlọrin dó. Ṣùgbọ́n eléyìí tí àwa mú wá tí a fẹ́ mẹ́nubà nínú fídíò yìí òun náà ni a ti sọ síwájú yẹn wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí orúkọ Ìlọrin gan tó fi jẹ jáde. Bóò ni ó ṣe jẹ́ gan tí kò fi sí ìtàn kan ní pàtó nípa ìlú Ìlọrin. Tí a bá gbọ́ kan àwọn èèyàn sọ nípa Álímì pé Álímì ló tẹ Ìlọrin dó. Tó bá tán a bá tún gbọ́ míì àwọn kan tún sọ yìí pé Àfọ̀njá ló tẹ ìlú Ìlọrin dó. Tí gbogbo ẹ̀ lọ mo fẹ́ kí ẹ fi ara balẹ̀ kẹ́ ẹ gbọ́ eléyìí tí a fẹ́ mú wá yìí. Mo sì mọ̀ wípé nígbà tẹ́ bá gbọ́ dé ìparí ẹ ó máa mọ̀ nínú ara yín èyí tí í ṣe òdodo àti òtítọ́. Gẹ́gẹ́ bí àbọ̀wádìí ṣe fi yé wa, a gbọ́ wípé igbó ńlá kan ń bẹ tí orúkọ rẹ̀ ń jẹ́ oko erin. Ẹranko tí wọ́n ń pè ní erin ńlá ọ̀pọ̀ ní inú igbó yìí débi kàsí nǹkan. Kódà ọdẹ tó bá gbójú gbóyà dáadáa ló lè wọnú igbó oko erin láti lọ ṣọdẹ. Bí àwọn erin ṣe ń fi ìwó lùwo bẹ́ẹ̀ ni wọ́n ń fi eyín gbo eyín. Ṣùgbọ́n bí igbó oko erin yìí bó ṣe léwu tó, ògbójú ọdẹ kan wà tó gbójú tó gbóyà dáadáa tí orúkọ rẹ̀ ń jẹ́ Òjó oníṣekúṣe. Òjó oníṣekúṣe ará Ìjẹ̀ṣà ni. Láti Ìjẹ̀ṣà ló ti wá máa ń ṣe ọdẹ ní inú igbó erin. Òjó oníṣekúṣe yìí òun ni a gbọ́ wípé òun ni ọdẹ àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe ọdẹ wá sí inú igbó oko erin tá à ń sọ nípa rẹ̀ yìí. Ọjọ́ ti pẹ́ ọ̀nà ti jìn tí Òjó oníṣekúṣe tí ó ti ń ṣe ọdẹ wá sí inú igbó oko erin. Tó bá ṣọdẹ lọ tó bá pẹran bọ̀ tó pẹran tó pọ̀ yóò padà sí Ìjẹ̀ṣà rẹ̀. Ọjọ́ ti pẹ́ ọ̀nà ti jìn
tí òjò oníṣekúṣe tó ti ń ṣọdẹ nínú igbó oko erin kí ọkùnrin kan tí òun náà ń jẹ́ ẹ̀mí ńlá kó náà tó ṣọdẹ wá sí inú igbó oko erin tá à ń sọ nípa rẹ̀ yìí. Ó bá ṣe alábàápàdé òjò oníṣekúṣe lọ́jọ́ kan. Àwọn méjèèjì sọ̀rọ̀ papọ̀, wọ́n kíra wọn dáadáa gẹ́gẹ́ bí ọdẹ ṣe kíra wọn. Àwọn méjèèjì bá ń ṣe ọdẹ papọ̀. Ṣùgbọ́n tí wọ́n bá ṣe ọdẹ lọ títí, tí wọ́n bá ṣe ọdẹ bọ̀, wọ́n á padà sí ìlú wọn. Òjò oníṣekúṣe yóò padà sí Ìjẹ̀ṣà. Ẹ̀rín ńlá tó ń wá láti ìlú Ìlọ̀ràngún, òun náà padà sí ìlú Ìlọ̀ràngún tiẹ̀. Báyìí ni àwọn méjèèjì ṣe ń ṣe ọdẹ wọn wá sí sínú igbó oko erin. Nígbà tó yá tọ́jọ́ pẹ́ tọ́nà jẹ̀, ọkùnrin kan náà bá wá láti ìlú Ọ̀yọ́ Aláàfin. Orúkọ tiẹ̀ ni Ọládẹrin ni orúkọ ọdẹ kẹta yìí. Òun tó ń lágbára dáadáa ju òjò oníṣekúṣe àti ẹ̀mí ńlá lọ. Òun náà ṣọdẹ wá sí inú igbó oko erin. Lọ́jọ́ kan Ọládẹrin bá rò wípé tóun ó fi máa padà lọ sí ìlú Ọ̀yọ́, tóun tó fi máa wá sí oko erin láti wá ṣọdẹ, kóun ó kú fẹ́ kan kọ́ ahéré sínú igbó oko erin kóun ọmọ ṣayé òun níbẹ̀. Ọládẹrin bá kọ́ ahéré sínú igbó oko erin yìí. Tó bá dẹgbó lọ títí tó pẹran tó pa gbogbo ẹ̀ tí gbogbo ilé kún, yóò padà wá sí inú ahéré rẹ̀ láti wá máa ṣe ayé rẹ̀. Òkú fẹ́ kan padà lọ sí ìlú Ọ̀yọ́ mọ́. Ahéré rẹ̀ tó kọ́ sí inú igbó oko erin ni ó ti ń ṣayé títí tó fi di ọjọ́ kan tí ó fi ṣalábàápàdé òjò oníṣekúṣe àti ẹ̀mí ńlá tí àwọn náà wá máa ń ṣe ọdẹ nínú igbó oko erin. Àwọn mẹ́ta bẹ́ẹ̀ náà ni àwọn ọdẹ yòókù ni wọ́n bá wọn nínú igbó oko erin yìí. Títí inú igbó oko erin yìí ó bẹ̀rẹ̀ sí í fẹ̀jú dáadáa. Tí àwọn ọdẹ yòókù tán bá dẹgbó lọ títí tán rẹ́ran pa tán pẹran, wọ́n á padà sí ọ̀dọ̀ Ọládẹrin, ìyẹn ní ahéré rẹ̀. Wọ́n á sinmi, wọ́n á sọ̀rọ̀, wọ́n á jẹ, wọ́n á mu kí oníkálukú wọn tó padà lọ sí ìlú tí wọ́n ti wá. Báyìí ni wọ́n ń ṣe títí. Ṣẹ́ẹ̀sì gbàgbé pé mo ní alágbára ẹ̀dá, ògbójú ọdẹ tó gbójú tó gbónu tó gbóyà, ó ní Ọládẹrin. Ọládẹrin ní ìkòkò kan. Ìkòkò yìí ìkòkò agbára ni. Àgbo kan wà nínú ìkòkò yìí débi pé tí Ọládẹrin tó bá kó sínú ìkòkò yìí tó kó sínú rẹ̀ tó fi àgbo yìí wẹ̀, Ọládẹrin rẹ̀ yìí ó lágbára débi pé ó lè yí padà sí irú ẹranko tó bá wù ú. Ìgbà míì a máa yí sí ejò, ìgbà míì a máa yí sí òjòlá, ìgbà míì a máa yí sí ẹfọ̀n, ìgbà míì ó lè yí sí kìnìún, ìgbà míì ó lè yí sí erin. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àbọ̀wádìí wa, ohun tá a gbọ́ ni pé erin ni Ọládẹrin sábà máa ń yíra padà sí. Ìdí rèé tí orúkọ Ọládẹrin fi jẹyọ nínú orúkọ rẹ̀. Lára àwọn nǹkan tí Ọládẹrin ti ní ahéré rẹ̀ yìí, ó ní òkúta kan. Òkúta ńlá yìí ó ní Ọládẹrin fi máa ń pọ́n irin, ó fi máa ń pọ́n àdá, ó fi máa ń pọ́n ọ̀bẹ àti àáké àti àwọn nǹkan tó bá jẹ mọ́ irin, ó fi máa ń pọ́n wọn tí wọ́n fi máa ń mú lẹ́nu dáadáa. Tí àwọn ọdẹ yòókù náà bá ti wá fẹ́ pọ́n àdá tàbí ọkọ́ tàbí àdá wọn tàbí àáké, ọ̀dọ̀ Ọládẹrin ni wọ́n ti máa ń pọ́n, ni wọ́n ò mú lọ. Tí àwọn ọdẹ yìí àti àwọn olùgbé, torí pé ẹ gbàgbé pé mo ní oko erin yẹn ó ti ń dàgbà, ó ti di pé àwọn èèyàn ti ń débẹ̀ díẹ̀. Tí àwọn ọdẹ yòókù àtàwọn èèyàn míì tán bá ti wá ń lọ sọ́dọ̀ Ọládẹrin láti lọ pọ́n ọ̀bẹ tàbí àdá wọn, táwọn èèyàn bá ti wá ń bi irú àwọn èèyàn léèrè yìí pé níbo ló dá o, níbo lẹ́ ń lọ o, wọ́n á dá wọn lóhùn yìí pé àwọn ń lọ sọ́dọ̀ Ọládẹrin láti lọ pọ́n irin, pé àwọn fẹ́ lọ pọ́n irin àwọn lọ́dọ̀ Ọládẹrin.
òkúta ńlá tí Ọládẹ̀rín fi máa ń pọ́n àdá, ọkọ́ àti àáké rẹ̀ ó ní wọ́n ń pè ní ìpọ́nrin. So òkúta ńlá yìí ó ní ó bí orúkọ Ìlọrin tí wọ́n ń pè ní ìpọ́nrin Ìlọrin. So ìpọ́nrin Ìlọrin yìí òun ló wá di ìlú Ìlọrin lónìí. Abala bí náà ni a ti máa dánu dúró nínú fídíò yìí tí a sì máa tẹ̀síwájú nínú fídíò míì tí a tún mú wá fún yín lórí ìkànnì yìí nípa ìtàn ìlú Ìlọrin àti láti mọ àwọn tí wọ́n tẹ ìlú Ìlọrin dó gan. Kí ni ìbáṣepọ̀ tó wà láàrin Álímì tìlú Ìlọrin àti Àfọ̀njá tìlú Ìlọrin? Kí ni ìbáṣepọ̀ tó wà láàrin wọn? Kí ni àwọn èèyàn ń sọ nípa àwọn méjèèjì yìí, nípa akọni méjèèjì yìí, Álímì àti Àfọ̀njá? Ẹ wò ó nínú fídíò míì òun náà ni a ti máa tẹ̀síwájú nínú ìtàn ìlú Ìlọrin. Ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá.